òṣèré o ẹ wo òṣèré ayé òṣèré o ẹ wo òṣèré ògo àgbèrè wa dòde o ẹ̀yin àgbààgbà o. òṣèré o ẹ wo òṣèré ayé òṣèré o ẹ wo òṣèré ògo. kábíyèsí o. yóò yẹ yín o yóò dà fún yín. olóyè ọ̀tún kábíyèsí. ìyálóde ó kábíyèsí. èmi mo ránṣẹ́ pè yín ìdí tó ti mọ̀ mi ránṣẹ́ pè yín torí ọmọ kan náà dandan játijàti tó lóun arómi. ọmọ arómi rẹ. arómi rẹ náà. ọmọ ní àánú. torí ọmọ náà ló jẹ́ kí n pè yín mo fẹ́ ṣe ìdájọ́ ẹ sì mọ̀ pé àṣẹ lọ́ba ń pa bẹ́ẹ̀ni kábíyèsí. ọba kan kì í dábàá bẹ́ẹ̀ni. kó tó wá di pé mo fẹ́ pàṣẹ mi mo wá ní kọ́kọ́ gbọ́ tinú yín kó má di pé mo dá sí i. àfíyèsí. kábíyèsí o. kádé pẹ́ lórí. yóò dára kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kásẹ̀ pẹ́ lẹ́nu kẹrin kése. mi yóò gùn. ẹ rí bàbá ọmọ arómi dàbí kílẹ̀ ń pè ń ọmọ kọ́mọ ní sọmọ ní àánú ọmọ òun èso mọ̀. ẹ dákun nígbà tó yẹ pé ìtàn tí bàbá rẹ̀ orí sọ tẹ́ ẹ jáde láyé kọ́ ọmọ wa sọ pé lèmi òun ọ̀sọ́ ẹ dákun sọ yẹ kó nígbà ìtàn wọn lọ fẹ́ sọ lẹ́nu. àmọ́ tí mo rò lórí ọ̀rọ̀ ẹ̀ ni pé kò nídìí ká ṣẹ̀ṣẹ̀ tún máa dààmú ara wa ẹ já dájọ́ kú fún ká pàdánù kẹ́ni kan bẹ́ẹ̀ ṣoògùn kó gba bíi tí bàbá rẹ̀ gbà lọ. kí ni. pípa bíi ti bò ó kábíyèsí o yóò yọ mi ò tó parí láṣẹ kábíyèsí yóò dà fún yín. kábíyèsí ṣùgbọ́n orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ o èmi ò bá dá yín nímọ̀ràn pé ká mọ̀ pa o ẹ bá jẹ́ ká gbọ́ tẹnu rẹ̀ náà. lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ. ká gbọ́ tẹnu ẹ̀. ọ̀dà. bẹ́ẹ̀ ni kábíyèsí. kí ló fẹ́ wí. èmi náà sọ bẹ́ẹ̀. ju tó ti ń sọ náà lọ àmọ́ ìyálóde lè ní kọ̀rọ̀ ẹ̀ dànù á tún pè á tún wá gbọ́n tí wèrè rẹ̀ ó bá sọ. ọ̀dà. akọ́dà olúwa mi ò lọ gbé ọmọ wa lójú fún un. gbé wá onídọ̀gbọ́jọ́ kú ẹ. yewu yewu o yewu egede akeke kan lè dágìgé nígbó olìlà kan lè dágìlà lọ́dọ̀ o òṣùgbó kan lè dáwọ́ ṣe láì sápẹ̀nà o adájọ́ ọjọ́ pé adágba ìgbà kan o elédùn àgbẹ̀nu ẹlẹ́gàn sọnù adúpẹ́ àjànà oró ìgbẹ́ lóró kígbe yé yé o bàbá bo bàbá o bàbá bo bàbá ewé ọ̀pọ̀tọ́ jẹ́ ewé òròǹbó tí wà ní òborí wọn akínyín kú jókòó ẹ ò rí pójú ayé pé ojú ayé pé ẹ wá gbọ́ gbẹ̀dú àwa ìta pé bẹ́ẹ̀ ni wọ́n pé ẹ wá gbọ́ gbẹ̀dú àyàn ìlú àyàn nífọ tápà mi ò gbọ́ o mele akọ́fọ́ kátà fọyán ẹnì ṣó lókè ọjà gbẹ̀gẹ̀dẹ̀ fẹ́ẹ̀rì náà. ìdágìrì onídọ́jọ́ kọjọ́ má lè yọ ó dá mi lójú òjòjò níṣòwò kówó mọ̀nàjà kókókó lárọ̀ tá ń lé jẹ́jẹ́ arómi rẹ̀ mo tún dé agbésáré tètè kó gbóhùn arówá o alùkò sáré tètè kó gbóhùn osùn lékelèké sáré tètè kó gbóhùn ẹfun odídẹrẹ́ sáré tètè kó gbóhùn mi rògùn. show limit. òṣèré o ẹ wo òṣèré ayé òṣèré o ẹ wo òṣèré ògo àgbèrè wa dòde o ẹ̀yin àgbààgbà o. òṣèré o ẹ wo òṣèré ayé òṣèré o ẹ wo òṣèré ògo àgbèrè wa dòde o ẹ̀yin àgbààgbà o. jẹ́jẹ́ Mr. Document ẹni tí ò ní ṣẹ́gi tí ò ní lẹ́kẹ̀yìn tó bá fojú kọ̀kọ̀tọ̀ kò ní jọ wọ́n lójú mo fún wọn tán níbi ká lásọ Yorùbá tọ̀tún tòsì lómi bá wọnú àjèrè ọ̀nà tómi ń bá wọnú àgbọn lẹ̀dá kò mọ̀. òṣèré o ẹ wo
òṣèré ayé òṣèré o ẹ wo òṣèré ògo àgbèrè wa lóde o ẹ̀yin àgbààgbà o. ìtàn òṣèré òṣèré o ìtàn òṣèré mo tún gbé dé ṣé bọ́mọdé ò bá tàn abárọ́bá àrọ́bá mo dé bàbá tàn ìbá ni mo ṣe fẹ́ lẹ́dùnmarè ọba tó dá gbogbo wa títóbi ìrọ̀ ọba àjọkí ayé ìyìn fún ọba àsàkí ọ̀run ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ó ta sánmọ̀ bí ẹni ta sọ ọba mímọ́ tó dá mímọ́ tó ń so mímọ́ lórí mímọ́ mímọ́ fún ọ̀gá àgbà ọba tó mọ mí tó mọ̀ mí kí n tó mọ ohun tí màá dà gbogbo ènìyàn ìbá ni mo ṣe kí n tó tẹ̀síwájú ní orin èmi mi ìbà fáwọn òbí méjèèjì tó bí mi sáyé ìbà fún gbogbo òṣèré náà anílé ni ẹwò kẹ́ tó sọmọ lórúkọ orúkọ ọ̀run ni àpèjẹ́ ń yẹ̀yàn Mr Document tí mò ń jẹ́ ìwé ìrántí ni mí fún gbogbo òṣèré ìwé ìrántí mo dé mo fẹ́ mẹ́nu bà fún òṣèré náà alára ṣe tiẹ̀ ó yẹ wọ́n ajérò ṣe tiẹ̀ ó yẹ wọ́n ọwọ́ ọ̀rọ̀kún ṣe tiẹ̀ ó bá gbà mú lára yóò fi gbàgbé gbogbo wọn títí lónìí ohun táwọn àgbà òṣèré ṣe sílẹ̀ ni mo fẹ́ ròyìn lára àwọn tádẹ́rẹ́ ìtàgélẹ̀ lọ́jọ́ sí ni Dèjì Ògúndé pẹ̀lú Adéyẹmí Afọláyan tí gbogbo ènìyàn mọ̀ sáde lọ Akínwùmí Ṣọlá Oyin Adéjọbí dúró ládìpọ̀ pẹ̀lú Akin Ògúndé lásìkò ọ̀hún stéèjì lásán ni wọ́n ṣe ANTP lórúkọ ẹgbẹ́ ń jẹ́ nígbà náà Association of Nigeria Theatre Practitioners ṣé láì sákọ kò lè sábò ibi agbóbá wà lákọ́ tí wọ́n ń bá ìdílé yìí táwọn àgbà òṣèré fi ń fàyà tó pọ̀ torí iṣẹ́ wọn nígbà náà ọ̀pọ̀ làwọn èèyàn tán fojú ìṣẹ́wọ̀ bọ ọ̀bọ òkúkú tọrọ jẹ bọ́mọ bá bẹ́ sẹ́rí orí ìtàgé lásìkò ọ̀hún wá ní sí ọ̀lẹ́ni ṣé nínú ọ̀fìn nínú ọ̀la lọ́mọ pálọ̀ ọ̀dàgbà ó dá mi lójú bẹ́ẹ̀ ni alágbẹ̀dẹ ti lu mi lójú gan àmì wà níbẹ̀ nígbà tó dọ́dún 1975 ni wọ́n ṣe sinimá Áfíríkà jáde ènìyàn tó pọ̀ ṣe sinimá Áfíríkà yìí l'Adéyẹmí Afọláyan Adélọ́f lásìkò ìgbà náà gbogbo òṣèré tó wà nílà oòrùn ìwọ̀ oòrùn àríwá àti gúúsù ni wọ́n parapọ̀ láti kópa nínú sinimá Áfíríkà ọ̀hún tó ìbò aláwọ̀ funfun jálàkóso sinimá náà lẹ́yìn gbogbo wàhálà yìí ilé sinimá nìkan lẹ́tí láyọ̀ láǹfààní láti wẹ́rẹ́ Áfíríkà náà láwọn bíi pen cinema lágége gàbí national theatre lẹ́kọ̀ọ́ ẹni tó tún láyọ̀ láǹfààní láti ṣe sinimá Áfíríkà yìí ní Dèjì Ògúndé ìtàn òṣèré lè yí ẹ máa bá mi bọ̀ lórí ìjìnlẹ̀ tàn. òṣèré o ẹ wo òṣèré ayé òṣèré o ẹ wo òṣèré ògo àgbèrè wa lóde o ẹ̀yin àgbààgbà o. mo jí mo mọ́ bẹ́ sórí mo tún wẹ̀wù mọ̀ràn lára kọ́lé rẹ̀ sí ní Áfíríkà àyànmọ́ ayé Yorùbá ronú ìjà òmìnira pẹ̀lú ènìyàn ṣé ìgbàgbé pẹ́ni tó bá sùn òní sùn láéláé òun ló fà tí Dèjì Ògúndé fi jà fitafita fẹ́ bí òṣèré nílùú Nàìjíríà Adéyẹmí Afọláyan Adélọ́f ló jẹ́ kájọ òṣèré ní local government kọ̀ọ̀kan lè kárí gbogbo òlú tó ṣèré wà àwọn àgbàṣe pẹ̀lẹ́ yìí gbìyànjú fẹ́ bí òṣèré ká tó papòdà nílùú Nàìjíríà Akínwùmí Ṣọlá Oyin Adéjọbí Dúróládìpọ̀ pẹ̀lú Akin Ògúndé lára president tó jẹ́ fẹ́ bí òṣèré ANTP nígbà náà Ládébáyọ̀ Sàlámì pẹ̀lú Jídé Kòsọ́kọ́ àtàwọn àgbà òṣèré tó kù sórí tó máa dábẹ́ inú agogo dẹni tí wá ọrùn tí ó lè jìgbàrà lẹ̀kẹ̀ inú agogo dẹni tí wá ara tí ó lo mọ́sàájì asọ́ba tí ń kóná yanranyanran inú agogo dẹni tí wá kádàrá ẹ̀dọ́ ní tàṣé láyé àyànmákú ní kádàrá ìgbà tó dọ́dún 1980 ní Prince Muideen Aromire ṣe sinimá ìgbéléwò jáde torúkọ sinimá ọ̀hún jẹ́ ẹkùn pẹ̀lú làkàkà ọmọ Aromire lẹ́jọ́ òṣèré ṣe gòkè àgbà ló jẹ́ kọ́ ọmọ Aromire darapọ̀ máa wo òyìnbó aláwọ̀ funfun láti mọ̀ nípa bí ó ṣe ń ya sinimá ìgbéléwò jáde yàtọ̀ sí ọ́ptíkà tá ti ń ṣe bọ̀ látẹ̀yìn ẹni tó bá mi ò kéré wọlé ayé wájú sẹ́ ògo kò sí bá ọmọ aráyé ṣe bẹ́ẹ̀ bì tó akúkú jíṣẹ́ rẹ̀ nígbẹ̀yìn wọn ló gojú ògo ló wá ń bínú sọlọ́wọ́ òrì ọ̀lẹ̀ kó tó gbé fún kó lọ́nà jẹ́ kárí mi àsìkò tó fóni tó òun ní ẹgbà bẹ́ẹ̀ lẹ́yìn tó máa Aromire gbìyànjú lọ́dọ̀ àwọn òyìnbó tán lọ́sẹ̀ sinimá ìgbéléwò jáde yàtọ̀ sí ọ́ptíkà tá ti ń ṣe bọ̀ látẹ̀yìn gbogbo sinimá ti ń jáde lásìkò ọ̀hún ogun ni ti Prince Muideen Aromire ti ń dàgbéléwò láti ìgbà náà ni wọ́n ti ń pè lálàdé Aromire Mr Murphy ọmọ Aromire ò ṣe sinimá ìgbéléwò yìí torí Yorùbá nìkan gbogbo èdè ní jàǹfààní ẹ̀ mélòó la fẹ́ kà nílé yín àdìpẹ̀lẹ̀ lára sẹ́tàlàdé Aromire ṣe Prince Muideen Aromire làkọ́kọ́ ọmọ Yorùbá tó kọ́ dá tẹlifíṣàn station sílẹ̀ ogun lágbègbè lọ́mọ Aromire láwùjọ òṣèré tẹ́lẹ̀rẹ́ tó lórí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ní jàǹfààní ẹ̀ àkọ́kọ́ mákẹ́tà ní dúmọ̀tà Àlàdé Aromire ló fi kalẹ̀ síbẹ̀ kógókógó lágogo dúró ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ní tóun akèrèǹgbè bó sì wù kí sẹ̀kẹ̀rẹ̀ ó tóbi tó kò lóhùn agogo tèmi lẹ́nu lára sinimá àgbéléwò tó máa Aromire ṣe sílẹ̀ rí ẹkùn làkọ́kọ́ sinimá àṣàbí olórìṣà danger woman pẹ̀lú kìlọ̀ kọ́sẹ̀ nígbà tó di ọdún 2006 ní Prince Muideen Aromire adébí òṣèré kan sílẹ̀ torúkọ wọn jẹ́ Yorùbá movie star gbogbo ayé ló máa gbọ́dọ̀ ń tari ìdí òṣèré ní Prince Muideen Aromire òdú ni kì í sẹ́ ìmọ̀fólókó nínú ẹgbẹ́ òṣèré nílùú Nàìjíríà eléyìí ọ̀bọ̀jà kò bariwo rárá o sábà bí ọgbẹ́ta dédé
orí ìtàgé sílẹ̀ jẹ́kọ̀ọ́yé wọn gbẹ́dẹ̀ ìjògùndé ni adéyẹmí àfọláyàn adélọ́f làkọ́kọ́ ṣeré tó kọ́ ṣe sinimá óptíkà nílùú nàìjíríà prince muhyiddin aládé arómiré mr movie làkọ́kọ́ ọmọ yorùbá tó kọ́ ṣe sinimá àgbéléwò jáde ti dẹrù tọmọ ń jàǹfààní ẹ̀ títí dòní nílùú nàìjíríà àríṣẹ́ làríkà ohun ọba ṣe làórọ̀ yìí ẹ jẹ́ ká ṣe rere ọmọ ẹ̀dẹ́ nìyàn. òṣèré o ẹ wo òṣèré ayé òṣèré o ẹ wo òṣèré ògo àgbèrè wa dóde o ẹ̀yin àgbààgbà o. yẹ́yẹ́ ní yẹ́yẹ́ ìyẹ́yẹ́ ní yẹ́yẹ́ ìyẹ́ wa o ìyẹ́yẹ́ ní yẹ́yẹ́. ìyẹ́yẹ́ ní yẹ́yẹ́ ìyẹ́yẹ́ ní yẹ́yẹ́ èyí yẹ wá o ìyẹ́yẹ́ ní yẹ́yẹ́. yẹ́yẹ́ ní yẹ́yẹ́ ìyẹ́yẹ́ ní yẹ́yẹ́ ìyẹ́ wa o ìyẹ́yẹ́ ní yẹ́yẹ́. ìyẹ́yẹ́ ní yẹ́yẹ́ ìyẹ́yẹ́ ní yẹ́yẹ́ èyí yẹ wá o ìyẹ́yẹ́ ní yẹ́yẹ́. adúpẹ́ o ẹgbẹ́ òṣèré yorùbá padà sorúkọ yóò sàn ju àti fàdákà lọ àsìkò yìí lòun ọ̀tún dé bẹ́bẹ́ àlùbáríkà Tampa àwọn olórí wa ò kúkú sùn rárá gbogbo ìgbìyànjú wọn bẹ́ẹ̀ òṣèré Tampa ó ṣe gòkè àgbà ni wọ́n ń sánà gbogbo àwa òṣèré pátápátá ẹ jẹ́ ká fọwọ́sowọ́ ká sọ̀rọ̀ wa dọ̀kẹ́ ìjà òdọ́là ohun tó bá ń dọ̀ lára ká dèrò sàràyé kó ọ̀ràn kó ń parí ìjà náà kó tẹ́yányá ká dúpẹ́ fẹ́ lẹ́dùnmarì tó sọ sẹ́wà dà àlùbáríkà abẹ́ gbàgbé lẹ́yìn bá gbàgbé mi ò gbàgbé lásìkò tán fojú sẹ́wọ̀ bọ́ bọ́ọ̀lẹ̀ làwọn òṣèré adúpẹ́ orí ti gbé wá níjà orílẹ̀ ẹja fi ń labú orí làfèrè mọ̀jọ́ fi ń dẹ sátìẹ̀ orí ló má gbẹjọba lu àró orí ló má lùkọ́ jọba àkóso orí ló fi lékelèké jọbẹ fún nígbà tó rí gbé ní kílódì sáwọ́ jẹ́jẹ́ Mr. Document àròpin tẹ̀dá ọmọdé tó ní tóun bá dàgbà orí ẹyẹ lé lòun ó máa jẹ ó dá mi lójú orí ẹyẹ náà níjó dàgbà láéláé òdúlẹ̀yìn ẹ̀kísẹ́ ìmọ̀fólókò nínú ẹgbẹ́ òṣèré gbogbo àwọn ọ̀gá lẹ tìrìbí tán máa ṣe lu ẹ̀sẹ̀ ń bọ̀ àgbàṣe pẹ̀lẹ́ ẹ má gbàgbé o bábẹ́tà bíi bá rí ibú láfi yọ gẹ̀ẹ́gẹ́ àkàlà ẹ má jọ dorí àti òrókè lábẹ́ kú òfin tó bá mẹ́rù ní ẹjọ́ mọ́mọ́ ìbí òjù bí bá a ṣe bẹ́rù lábọ́ mọ́ ẹrú ní bàbá ọ̀nà ló jìn dídùn ní tóyin dídùn ní tádùn adùn ní tìrèké bó ti wù kírèké ó dùn tó ajẹ́ tún tìrèké bàbá mọ́pọ̀lọ́ tí ó jọ gọ̀gọ̀ àjùlẹ̀ ni ẹyẹ kánnakánná lẹ́yìn ẹ̀yìn ẹlẹ́yìn lẹ́ ń sàbálẹ̀ lórí máa ṣe lo ẹ̀sẹ̀ ń bọ̀ ọ̀tá alẹ́ ni mọ́dẹ́yìn ó yẹ gbé mi jùlẹ̀ oríire tirere ìrere olórí àgbẹ̀rùlé láyé oríire tirere gbogbo ẹgbẹ́ òṣèré Tampa pátápátá la kí ayẹyẹ ọdún kejì tí Tampa ṣe kọjá àṣeyí sàmọ́dún ẹ̀fàmì ẹ̀ jẹ́jẹ́ Mr. Document ọmọ tẹ́yẹ bá bí ẹ̀yá níjọ bó ní rèsé bá pọ̀ tó lòun òfin dá mú ń kọ́ èyí tó ti fi òní bàjẹ́ kàkà kí gbajúmọ̀ ojú ọ̀pọ̀ ló dá mi lójú ẹni tí ó pa kọ̀ǹkọ̀ fún tìrìn àjò bọ̀ ọ̀gágun Adébáyọ̀ Sàlámì Jagaban fẹ́ẹ́ òṣèré Tampa ọ̀gágun Jídé Kòsọ́kọ́ Jagaban kejì fẹ́ẹ́ òṣèré Tampa àtàrí olórí oko pírẹsidẹ̀ntì àkọ́kọ́ fẹ́ẹ́ òṣèré Tampa ọ̀gágun Délé Òdúlé adúgbòlówó Mr. Yẹmí Sóládé Adélé àkọ́kọ́ fẹ́ẹ́ òṣèré Tampa àtàwọn tó ń jọ ṣèjọba nígbà náà ẹni ńlá ní sẹ́wọ́n ńlá Yínká Quadri Táíwò Àsálì Ògògó Babátúndé Omidínà Rasaki Ọláyíwọlá Òjó Pàgógó Fàṣásí Bánkẹ́mi Dágú Alájìgá Òògùn Tájùdíní Olówólé Àbíjàwàrà ẹ̀bùn olóye bí Ọláìyá Fàtáyé Ojú Àlálùdé pẹ̀lú alápínì òòsà àtẹ̀yìn àgbàṣe pẹ̀lẹ́ tó kù gbogbo yín la kí o ìyá Rainbow ìyá Wẹ̀rọ Péjú Ògúnmọ́lá pẹ̀lú Madam Sajẹ gbogbo yín la kí ẹ̀ ní mọ́sí jẹ́jẹ́ Mr. Document ẹni tí ológo nílùú ẹ̀ tó bá fojú kò gòlù kan kò ní jọ wọn lójú Múyìwá Adémọ́lá Fẹ́mi Adébáyọ̀ Tìjání Ọdúnládé Adékọ́lá Àfọ̀njá Ọláníyì Sanyẹ̀rì Ibrahim Chata Yomi Basilaso Fẹ́tì Àbálógun Bímbọ́ Sìn Bukky Wright Ṣọlá Kòsọ́kọ́ pẹ̀lú Kẹ́mi Afọlábí ògbógbògbò ní òní wọ̀kù Lagos State Tampa Governor Ogun State Tampa Governor Ọ̀yọ́ State Tampa Governor Ọ̀ṣun State Tampa Governor Kwara State Tampa Governor Ondo State Tampa Governor Èkìtì State Tampa Governor pẹ̀lú gbogbo ìdílé àríwá pátápátá gbogbo tí a mọ̀ ní state kọ̀ọ̀kan ẹ jẹ́ ká fọwọ́sowọ́ kẹgbẹ́ Tampa ń gòkè àgbà sẹ́ni ayé yẹ lọ́rùn yẹ gbogbo mákẹ́tà pátá èyí yẹ wá àbí ò yẹ wá Avisco mákẹ́tà Avasco mákẹ́tà Olasco mákẹ́tà Corporate Picture Epsilon Movie Musa Emisi pẹ̀lú gbogbo mákẹ́tà tó kù tẹ́ bá ń wá wa tẹ̀sí fẹ́ rí wa àrẹ́nà lóṣòdì lágbègbè ajẹ́kalẹ̀ síta ń dà wìtì Olúmúmiláyọ̀ record àti kékeré mákẹ́tà Àlùbáríkà mákẹ́tà ẹlẹ́sìn ńlá digital world àtọ́láyà mákẹ́tà ní Maraba Ìlọrin Àfọ̀njá gbè wá lọ́lọ́ oníṣẹ́ láti ń jẹ́ Muhammad gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń bá wa rá sinimá wa ayé òní sọ́kádàrá yín dòbu iná òní tọ́wọ́ yín ẹ̀ sàmì ẹ̀ Paris kẹsẹ̀t awíwíwí ẹlẹ́ òní gbọ́ aṣọ ẹlẹ́ òní gbà òṣìṣẹ́ ń bẹ lọ́rùn ẹni máa jẹ́ ń bẹ níbòjì ìjọba Nàìjíríà ẹ̀dá kan ràn wá lọ́wọ́
lórí àwọn párẹ́sì kẹsẹ̀ ẹni ẹlẹ́ni ò ní dẹ́sẹ̀ yín ẹni fárùn lùgbà àyíbá àmọ̀ tán bá bí ó gbé salótọ̀ ṣèṣe ṣe ti aráyé kẹlá lárẹ̀ mú Sùláìmán jẹjẹ ọmọ alájà èmi lọ́mọ èsè tí ń ṣe ní ẹgbà tí ń gbára àdúgbò ọmọ wọn lé jámọ́gàdá Ìlọrin Àfọ̀njá ẹnu dùn jiyọ̀ ìlú tóbi tó yóò léegun ẹ̀sìn léegun lé wa ọkọ̀ lóró bẹ́ẹ̀ yẹ́yẹ́ ní yẹ́yẹ́ ìyẹ́yẹ́ ní yẹ́yẹ́ ìyẹ́ wa o ìyẹ́yẹ́ ní yẹ́yẹ́. ìyẹ́yẹ́ ní yẹ́yẹ́ ìyẹ́yẹ́ ní yẹ́yẹ́ ìyẹ́ wa o ìyẹ́yẹ́ ní yẹ́yẹ́. ẹyẹkùn ké tantan ẹyẹkùn ké tantan ẹrọ ṣẹ̀ṣẹ̀ kówé bàbá máa ti lọ. ẹyẹkùn ké tantan ẹyẹkùn ké tantan ẹrọ ṣẹ̀ṣẹ̀ kówé o bàbá máa ti lọ. ilẹ̀ ń jẹ̀yìn o ilẹ̀ ń jẹ̀yìn o olólo tí ń gbé ní mi kàlókàló ilẹ̀ ń jẹ̀yìn o. ẹyẹkùn ké tantan ẹyẹkùn ké tantan ẹrọ ṣẹ̀ṣẹ̀ kówé o bàbá máa ti lọ. òjò ń gbáyọ̀ inú orí ń dùn inú orí máma dùn má orún fẹ́ yọ. ẹyẹkùn ké tantan ẹyẹkùn ké tantan ẹrọ ṣẹ̀ṣẹ̀ kówé o bàbá máa ti lọ. Alhaji Abdulwahab Jámọ́gàdá ó di bèrè bàbá jẹ́jẹ́ Sùláìmánà ó dàrin náà kó ìpàdé dojú àlá o Àdìsátù Táílolú ó di gbá o. ẹyẹkùn ké tantan ẹyẹkùn ké tantan ẹrọ ṣẹ̀ṣẹ̀ kówé o bàbá máa ti lọ. ọmọrùnmí rẹkún ọmọrùnmí rẹkún alálàdé Muyideen ní ọmọrùnmí rẹ lọ. ọmọrùnmí rẹkún ọmọrùnmí rẹkún alálàdé Muyideen ní ọmọrùnmí rẹ lọ. ọmọrùnmí rẹkún ọmọrùnmí rẹkún alálàdé Muyideen ní ọmọrùnmí rẹ lọ. ọmọrùnmí rẹkún ọmọrùnmí rẹkún alálàdé Muyideen ní ọmọrùnmí rẹ lọ. ọmọrùnmí rẹkún. àṣé lóòótọ́ ni pé igi tó tọ́ kì í pẹ́ níjó ikú pabiri wọ́n ṣèrántí abiri ikú pabiri wọ́n ṣèrántí abiri náà ikú tó pa Prince Muyideen Aládé Àròmìrẹ́ lọ́jọ́ sí pọ́dún mẹ́jọ tí bàbá dágbére fáyé kó dìgbà ẹgbẹ́ sẹ́ni tó yẹ ká ṣèrántí lọ́mọ Àròmìrẹ́ tàbí ẹni tó yẹ ká gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń ṣèrántí Dèjì Ògúndé ẹ má gbàgbé Adéyẹmí Afọláyan Adélọ kẹsìrántí Prince Muyideen Aládé Àròmìrẹ́ Mr Movie Akúlédé Síkírù Adésínà Arákangúrú tó dolóògbé lọ́jọ́ sí ẹ̀rùn dẹ̀dẹ̀ fẹ́ni tó wàjà ẹnì kan ló mọ̀ ní Aládé Àròmìrẹ́ jẹ́bẹ́ bí òṣèré alára ṣubú ajérò rẹ́rìn sẹ́gbẹ̀gbé pọ́yọ̀ tó kára òbò akárẹ̀ dẹ òjò ń payọ̀ inú òrí ń dùn inú òrí má dùn má kò sẹ́ni tí ò ní dìtàn gbogbo fáǹsì Aládé Àròmìrẹ́ pátálákì Ẹkúlédé Prince Muyideen ẹlẹ́yinjú àánú èèyàn pàtàkì láwùjọ kátóríwé erin òdìjọ eré kátóríwé ẹ̀fọ̀n òdòdàn ẹ má kú ojú òkó dí o àfẹrẹmàjò kú ẹnu sàǹsọ̀fọ̀ ẹgbẹ́ ọ̀nà ta ni ó ṣe bí bàbá tó bí mi lọ́mọ àníṣe ta ni ó ṣe bí ọ̀gá mi ọmọ Àròmìrẹ́ agboola sunre o gbogbo ẹbí Àròmìrẹ́ kú àsẹ̀yìndé bàbá Aládé Ọkọyẹmísí bàbá Bọ́lájí bàbá Sùláìmán aláṣẹ Yọ̀tọ̀mí tẹlifíṣàn aláṣẹ Yọ̀tọ̀mí Golden State aláṣẹ Yorùbá Movie Star ní tilé toko ọmọ agúnyẹ pupa fàlejò pupa ojú ń tiyán ojú ń ta àlejò náà. ọmọ Àròmìrẹ́ kú ọmọ Àròmìrẹ́ kú alálàdé Muyideen ní ọmọ Àròmìrẹ́ lọ. ọmọ Àròmìrẹ́ kú ọmọ Àròmìrẹ́ kú alálàdé Muyideen ní ọmọ Àròmìrẹ́ lọ. gbére o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. 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 Ògúndé gbére o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. gbére o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Adélọ gbére o
àrìnàkò pàdé dojú àlá o àrìnàkò. Dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Akínwùmí Ṣọlá dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Oyin Adéjọbí dèrè o àrìnàkò pàdé dojú àlá o àrìnàkò. Dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Dúróládìpọ̀ dèrè o àrìnàkò pàdé dojú àlá o àrìnàkò. Dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Akíògúndé dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Àlàdé Àròmìrè dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Kọ́lá Ògúnmọ́lá dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Ẹ̀sùn pẹ̀pẹ̀ dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Lúkúlúkú dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Ewé jókòó dèrè o àrìnàkò pàdé dojú àlá o àrìnàkò. Dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Kókó Sàrí dèrè o àrìnàkò pàdé dojú àlá o àrìnàkò. Dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Ajíláyé dèrè o àrìnàkò pàdé dojú àlá o àrìnàkò. Dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Yọ̀mí Ògúnmọ́lá dèrè o àrìnàkò pàdé dojú àlá o àrìnàkò. Dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Kọ́lé Dówó dèrè o àrìnàkò pàdé dojú àlá o àrìnàkò. Dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Lèkẹ́nsìn dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Àfin Àròyé dèrè o àrìnàkò pàdé dojú àlá o àrìnàkò. Dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Alárìn dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Dèrè o àrìnàkò ìpàdé dojú àlá o àrìnàkò. Alásàrì dèrè o àrìnàkò ìpàdé dojú
àlá o àrìnàkó. Bèrè o àrìnàkó ìpàdé dojú àlá o àrìnàkó. Gbẹ̀ngà Adébóyè bèrè o àrìnàkó pàdé dojú àlá o àrìnàkó. Bèrè o àrìnàkó ìpàdé dojú àlá o àrìnàkó. Dèntọ́ bèrè o àrìnàkó ìpàdé dojú àlá o àrìnàkó. Bèrè o àrìnàkó ìpàdé dojú àlá o àrìnàkó. Arọ́ni bèrè o àrìnàkó ìpàdé dojú àlá o àrìnàkó. Bèrè o àrìnàkó ìpàdé